Okay, sir. Mo kí gbogbo wa o. Yeah. A tẹ̀tí gbé Ọlọ́run ga, àti kọrin àti dárayá. Màá fẹ́ kí màmá wa kí wọ́n introduce ara wọn. Màmá, ẹ jẹ́ bá a. Ọ̀rọ̀ ẹ tó rẹ̀, ayé òní ìlú àti àwọn àgbáyé. Ọ̀rọ̀ ẹ tó rẹ̀, ayé òní ìlú ẹ̀dùn.
àlejò, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí wa, mo dúpẹ́ lórí yín níwájú Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ àti wákàtí. Orúkọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni arábìnrin Olúwakẹ́mi aya Ọláwùmí ọmọ Ògbọdọ̀ Òkìtì Ọ̀ṣúndèjì. Ó bá ẹ̀ka pé eléyìí ara wa. Eléyìí ara wa. Eléyìí ara wa. Ara wa ni wọ́n. Àwa ó pẹ́ a lè pẹ́ ká tó wá ṣùgbọ́n a ní yín lọ́kàn ọ̀nà ló pọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa pé bí ọ̀nà ti pọ̀ tó síbẹ̀síbẹ̀ ó kà yíyẹ lórí òkè ògo ni fún Ọlọ́run lórí ọ̀fẹ́. Ó jẹ́ ìdùnnú mi ni wípé orin kan kan ní ìwà mọ̀ bóyá ó bá wà nígbà báyé ti fẹ́ fún mi kọ́ lórí Mo wá yìí ọlọ́run. lótìtọ́ a ní ìpèníjà ṣùgbọ́n a gba Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀ láyè láti lo ìpèníjà wa láti fi sọ wá di ẹni ìtanù níwájú Ọlọ́run, láti fi sọ wá di ẹni ìtanù láàrin àwùjọ, láti fi sọ wá di ẹni ẹ̀yìn. Ọdún yìí a wá nítorí pé a fi yín sọ́kàn, a gbà pé ara wa ni yín, ara yín ni wá. A dẹ̀ bí inú àwa báwa bá lórí ọ̀fẹ́ káàkiri